tí ilẹ̀ Yorùbá bá dúró lẹ́nìí ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lè máa kọ́kọ́ lọ pe àwọn asíndẹ̀mádé kọ́ máa yín sí ìdẹ mọ́ adé orí yín ẹ̀yin lè kọ́kọ́ máa bọ́ta bàtà yín mà dàbí bàtà bọ́ọ̀lù ni ẹ máa wá dàgbẹ́dá lọ́tún ẹ máa dàgbẹ́dá lọ́sì ẹ máa ní kò sẹ́ni tí orílẹ̀ Yorùbá orílẹ̀-èdè wa o ẹ jẹ́ kábíyèsí o ẹ gbọ́dọ̀ máa pariwo kábíyèsí o kábíyèsí o kí lẹ̀ ń ṣe láti jẹ́ kó orílẹ̀-èdè Yorùbá dúró kí ni nǹkan tí ẹ̀ ń ṣe àwọn fídíò tí máa play fún yín kí ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọba wa rádaràda wọ́n mú ọba wọ́n pọ́n ọba bọ́kọ́ba lẹ́sẹ̀ ní bọ́kọ́ba lẹ́yìn ni I don't even know how to say it ọ̀sẹ̀ tó bá wo fídíò yìí káyé kábíyèsí wa kí ni nǹkan tẹ̀ ń ṣe Ọlọ́run ò ní gbẹ̀mí yín o èmi ò gbàdúrà kẹ́kọ́jú kú mi ò gbàdúrà ẹ̀ fún yín kẹ́ lè live long kẹ́ lè mọ bí orílẹ̀-èdè Yorùbá ṣe máa rí tá bá gbalẹ̀ wa tán Ọlọ́run wà nítorí látorí kòdì kò ní kọjú pa àwa síwájú yín ẹ̀ẹ́rì bí ilẹ̀ Yorùbá ṣe máa tó bá tó wáyé pé ìdàkejì náà ló padà bọ́ ọ̀tá torí mi ò gbàdúrà kẹ́ ẹ kọjú kú ẹ lọ bèrè lọ́wọ́ Gowon is now regretting wípé òun jagun Biafra lẹ́yìn tí millions of èèyàn ogun ọmọdé kò mọ àgbàlagbà kò mọ yúnú kò mọ àṣẹ́ẹ̀dí ogun ọmọkùnrin kò mọ obìnrin now Gowon nísìn after many years gbàgbé wọn jagun Biafra ọdún wo la wà yìí 2025 ọdún mélòó láàrin ẹ̀ ṣùgbọ́n lóhun dá ẹ̀mí ẹ̀ sí kó lè rí bí village ẹ̀sìn village Gowon àpilẹ̀ tí kọ́dọ̀ tó ti wá wọ́n ti fẹ́ pa wọ́n tán bẹ̀ mi ì ṣú ọ̀pọ̀ nǹkan lè lọ sílùú ẹ̀ mọ́ he is not regretting are we to wait ẹ̀yin ọba yìí are you guys waiting dìgbà táyì náà máa bọ́ tàṣà pé ẹ regret pé ẹ support Yorùbá nation nígbà yẹn is that what you are waiting for kò sí wàhálà kò sí kíni kò sí wàhálà mo ti sọ fún yín pé ìyá tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ó ń gbé wéètì ni ó ń gbé tó bá yọ bicep àti tricep tán tó bá gbá ẹ̀yìn olówó mú ṣe pé àwọn ọ̀gá bíi ti upgrade gbà kan ni wọ́n ń gbé àwọn ọba lábẹ́lẹ̀ wọ́n ti ń gbé third class ọba náà wọ́n ti wá upgrade second class ọba ni wọ́n gbé nísìn àánú ọba yẹn á ṣe yín tẹ́ bá wo kábíyèsí àánú kábíyèsí á ṣe yín. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Go to Oko. Once it's 6 o'clock, everybody will rush in. A few weeks ago, the Yaloja of Oko was kidnapped. Ola, the same story. Omwana, that one is even like on daily basis. We want to appeal to government for God's sake to help us. Honestly speaking, I make bold to say that the traditional institution, we are working very hard. In fact, we task ourselves. The first class amongst us, including this Baba and all of us, the first class amongst us, we contributed 250,000 naira each. The second class, 150,000. The third class, 100,000. Fifth class, 70 or so. Some of us even contributed more than the amount allotted to our classes to be able to make some provisions for these people. There is no way we as a people can fight this cause without government support. Because these devilish, ungodly people in the bush, they go around with a more sophisticated ammunition. Weapons. So we just have to encourage our vigilantes to work. Some of them are discouraged. At times when some of them are arrested, they fight, they will go and face murder charge alone on their own. But I commend particularly the SA here on issues of this nature. Anytime we call him, he will rise to the occasion to make sure that whoever is involved is released. He's done it several times. But sincerely speaking, as a people of Igbo land, we are not happy and we can't hide it any longer. This situation has lingered
for only God knows how long. It has lingered for so long. We are not happy. So we want to sincerely appeal to His Excellency through your office to please issue a directive for immediate dispatch of those vehicles away from the local government secretariat headquarters. Those vehicles are not doing anything there. Those motorcycles are not doing anything in the local government secretariat. Those vehicles are bought from our taxes. And those vehicles are meant to be put to use for the protection of our lives and properties. We don't pray for a repetition of the situation of what happened to Onikoro. No, God forbid. We don't pray for that. And I am telling you most sincerely and frankly speaking, don't let anybody deceive you. Most of the KBSCs in the Fellow they live at Ilorin. Most of the KBSC in the Fellow local government, most of them cannot stay at home again. Most of them stays at Ilorin. Since when Onikoro happened? They left home. It took us to begin to beg Olora to come home from Lagos. Because the man knows clearly that he is a target. It has done so bad that these people will even have the gut to write to some of our colleagues here. We are coming so today. They had at one time or the other written to Omupo that they are coming. What type of situation is this? This is not what we meant. So we are saddened. We are not happy. Our situation is covered by the different robes we put up. We couldn't sleep to act any longer. I must be honest with you. We called this meeting not because we know that this will happen to Jago. No. We called an emergency meeting to come around again. In fact, we are using our resources out of nothing to make sure that things are working. Our people can no longer go to farm. Honestly, I swear by the name of God Almighty that I worship, our people are running away from going to farm. And if I tell you about the law, wàhálà dé nìyẹn. So ẹ jọ̀ọ́ kẹ́ bá wa jíṣẹ́ fún gọ́fúnà pé ẹ bá wa nínú ìbànújẹ́, ọkàn wa gba ọgbẹ́, inú wa ò dùn. The situation in Kwara South, particularly in Igbominà land, we are not happy at all. And we think that this government is our government. And they have said it times without number. The traditional institution under my domain, under our watch, we are for the government of the day 100%. The Excellency has no reason to doubt at all that we are for him. And we have done everything to display, to show, to confirm to the authority that we are 100%. If there is anything called 101%, we are for government. Then government will come to our aid. All of this that I have said, we have appealed to authority to help us. The situation should not get to if you go to Oko, you will be surprised that this is a community. By 6, everybody, they are in house. And it's a university. And there's a university there. In fact, only today, Dr. Thomas Adewumi was in the meeting at Ajase with us. He donated 10 million naira, was that not? Yes. To contribute to the money. We are not also sleeping. We are not also sleeping on our part. But the machinery to do this work more better is with government. There are certain things as a people we cannot do. There are certain things as a people we cannot be seen to carry them. It's illegal by law. Because ours is a society regulated by law. Kábíyèsí Ọlọ́run. Èmi rò bóyá wọ́n sọ pé gbàmígbàmí ò yàgbà. Wọ́n ní ẹranko ńlé wọn bọ̀ wá. Wọ́n ní kò yẹ ọmọ ọdẹ. Àwọn kábíyèsí wa lẹ̀ ń wò yẹn. Kábíyèsí tí mo kọ́kọ́ ṣò fún yín ọba James dáadáa nìyẹn. Kádé ó pẹ́ lórí o, kí ìlẹ̀kẹ̀ kó pẹ́ lọ́rùn. Kí ìrùkẹ̀rẹ̀ pẹ́ lọ́wọ́, I don't know, bá ṣe fẹ́ sọ. Kádé pẹ́ lórí náà la máa sọ. Bàbá ọba James dáadáa Ògúnyàndá, the ọba lóhùn of Okoloke Ìyàgbà West Local Government, Kogi State. Wọ́n ti jí wọn gbé. Ó ti lé ní oṣù kan nísìn tí wọ́n ti jí kábíyèsí gbé. Ìgbà tó wọ́n fi kábíyèsí sílẹ̀
làwọn aráàlú ń celebrate yẹn. Adúpẹ́ o, ọpẹ́ o, ẹ bá wa dúpẹ́ o, kábíyèsí ti dé o, kábíyèsí ti dé o. Nàìjíríà tẹ̀yìn ọba yìí ṣì ń pè nílé. Mo wò bóyá kí n lo definition pé ẹ̀wọ̀n. Ìjọsìn pé èèyàn wà mi fẹ́ sọ pé ẹ̀yin ọba wa mi fẹ́ sọ pé inú ẹ̀wọ̀n lẹ́wà. Because the definition of a prison is just a home without peace. Mi ìdẹ̀ mọ̀ bóyá èèyàn ọba wa bóyá ní peace láàfin yín o. Definition of the most worstest prison in the world is a home without peace. Tọkọ àti ìyàwó bá fẹ́ra àwọn tó di pé gbà èpè wọ́n fọ́ra wọn gi lórí inú ẹ̀wọ̀n náà wà. Tí wọ́n bá wà níbi iṣẹ́ kan tí wàhálà bá pọ̀ láàrin ọ̀gá sọmọṣẹ́ inú ẹ̀wọ̀n náà wà. Èèyàn bá wa inú ààfin lẹ́wà o, torí mi ò tó sọ pé inú ẹ̀wọ̀n lẹ́wà. Ṣùgbọ́n lọ́kàn ara yín ẹ mọ ibi tẹ́ ẹ wà. Kábíyèsí ọba Dàda ọmọ 91 years ni wọ́n. Bí yóò bá tiẹ̀ kú kíyàn kú jẹ́jẹ́ sílé kó fọwọ́ rọrí kú. Èwo ni pé kájínigbé wá wọ ààfin gbé kábíyèsí. Bóògùn lẹ́ẹ̀ní ni bá ṣẹlẹ̀ ẹ̀ ní lẹ́nu mọ́ ni. Mo kàn fọwọ́ bèrè lọ́wọ́ èèyàn ọba pé how many of you lẹ́ ń dúró dè kí wọ́n jí gbé àbí kí wọ́n pa? Kó tó di pé ẹ máa sọ̀rọ̀ sókè 28 days àbí 29 days a month náà nìyẹn ní kábíyèsí lò nínú igbó. Ṣé kábíyèsí ń wẹ̀ níbi tán wà yẹn ṣá? Àbórí adé ò wẹ̀ fún 29 days. Ṣé kábíyèsí ń jẹun níbi tán wà yẹn? Ṣáwọn olórí ń gbóúnjẹ lọ bá wọn nínú igbó ibi tán wà fún 29 days 28 29 days táwọn àkàyọ pé ìjọ tó ń gbé wọn ó di 29 days. Ṣáwọn bí ìgbà tí bí ìgbárùn ìfọ́tí bọ́jú ṣé kò máa ba kábíyèsí? Kábíyèsí ni wọ́n lọ fi ọ̀kadà gbé yẹn lẹ́yìn òbítíbitì owó. Ọba mélòó gangan la máa dúró dè kí wọ́n pa ká tó sọ̀rọ̀ sókè? Tinubu ọmọ Yorùbá ló wà lórí àpèrè o ni wọ́n ń gbé yín báyìí. Mo ní kí sáré wá rán yín létí àwọn kọ̀ọ̀kan ni tó bá yẹ pé ẹ ti gbàgbé. Bẹ́ẹ̀ kí n tó rán yín létí ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ bá ti ń wo show mi ẹ bá mi tẹ thumb up lórí show yẹn báyìí. Kẹ́ bá mi share sí gbogbo àgbáyé. Ẹ ní the one and only Akalolu of Yoruba land. Yorubawuyi lórúkọ mi. Original ọmọ ọkọ Yorùbá tó fẹ́ òmìnira fún orílẹ̀-èdè Yorùbá. Kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Gbogbo ẹni tẹ́ bá wa share show wa ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin tẹ́ kọ comment mo ka comment. Mo ní àwọn ọmọ Yorùbá ọkàn wa sì dúró lórí Yorùbá nation. Ẹ ṣáà gbọ́ pé Tinubu náà ti pa Yorùbá nation sẹ́yìn. Ẹ̀yin tẹ́ bá ti wò ẹ lọ wò ó wà lórí Yorubawuyi lórí YouTube. Pé Tinubu fúnra rẹ̀ pariwo pé orílẹ̀-èdè Yorùbá a lè gbèjà ara wa a lè dá dúró. Mo rí comment ẹnìkan tó ní ṣé tí àwọn sì ń ṣe dáadáa ṣá ṣé Tinubu ló sọ after 25 years. Ìtẹ́mi náà ń sọ yìí after 50-100 years àwọn èèyàn á sì máa play ẹ̀. Now èyí tẹ́ bá ti download tap send báwa download tap send ẹ lo promo code Abiola TTS app ilé lè fi send owó láti anywhere tẹ́ bá wà sí Nàìjíríà no third party. Tẹ́ bá ti send owó bá account ẹ̀ ń tẹ́ send ẹ̀ sí ló ń lọ straight. Kẹ́dẹ̀ tó send ẹ̀ iye tẹ́ fẹ́ send ẹ máa fojú ara yín rí báyìí. Iye tó máa jẹ́ ní náírà ẹ máa fojú ara yín rí báyìí kó tó di pé ẹ send ẹ̀. No hidden party no magomago 24/7 ní customer service wa fi ń ṣiṣẹ́. That means 24 hours a day 7 days a week gbogbo ọdún àṣìṣe round the clock ni ẹ bá send owó lóru a máa deliver. So ẹ ṣeun gẹ́tẹ́ tí bá wa lò àdúpẹ́ bá wa send ẹ̀ sáwọn contact yín
ẹni kan má gbàgbé láti lo Abiola TTS o ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó wọ́n lè gba bónọ́ọ̀sì. Now ẹ jẹ́ kí n sáré rán yín létí kábíyèsí mẹ́ta ni wọ́n lọ sí meeting jọ wò tí wọ́n ń bọ̀ táwọn ajínigbé jí wọn gbé àti wọ́n pàdé wọn lọ́nà tó bá ti ẹ̀ jí wọn gbé ni kò bá sàn tó da ìbọn bólẹ̀ pà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  wọ́n pa méjì ẹyọ̀kan escape. Lórí ètò Yorùbáwùyí mo ti mú fídíò yẹn wá fún yín ẹ̀yin tẹ́ bá ti wò ẹ̀yin tẹ́ bá ti wá wẹ̀ lè kọ sí comment section kí tún mú fídíò yẹn padà wá fún yín nígbà tí wọ́n mú àwọn tí wọ́n pa àwọn kábíyèsí méjèèjì wọ́n ní 10,000 naira náà máa ń fún àwọn. That means to say àwọn kábíyèsí méjèèjì yìí ọba onímọ̀jọ of ìmọ̀jọ ní ìlú Èkìtì ọba ẹlẹ́sùn of ebia ẹ̀sùn ọba Babátúndé Ògúnṣakin ní ọba ẹlẹ́sùn àbí ẹlẹ́sùn ẹ̀yin ọmọ Èkìtì tí n bá pè dáadáa my apology onímọ̀jọ of ìmọ̀jọ ọba Ọlátúndé Olúṣọlá Èkìtì náà ni àwọn tó pa wọ́n nígbà tí wọ́n mú wọn wọ́n béèrè wípé kí ló dé tẹ́ fi pa àwọn kábíyèsí wọ́n rò bí àwọn tó wá assassinate èèyàn ni bí àwọn fi ń ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n tó àwa surprise àwọn pípé ní 10,000 naira náà fún àwọn wọ́n láti Kwara làwọn ti rìn débẹ̀ yẹn they are going out hunting for àwọn tí wọ́n máa jí gbé so it means that this can happen to anybody wọn target àwọn ọba yẹn tó bá mọ̀ pé báwọn ṣe ń jáde lọ́jọ́ yẹn àwọn ọmọ lọ pàdé ikú ni mo sọ pé wọn ní lọ sí meeting yẹn torí 10,000 naira náà ṣe gbẹ̀mí ọba méjì nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọba alára ọ̀fara àbọ̀bá alára òfìkọ̀lé bóyá alára ara ìkọ̀lé I don't know I am not from Ekiti so pronouncing that only sound bákan ọba Adébáyọ̀ Fátóbá he escaped wọ́n wá interview kábíyèsí láwọn sáré ni bó tilẹ̀ jẹ́ pé ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ wọn lábẹ́ ewé ló wà kábíyèsí láwọn wọ́n ní àwọn sáré wọ́n ní àwọn ọta àbọ̀n yẹn ò penetrate wọnú ara àwọn kì í ṣe pé wọn ò yìnbọn fún àwọn náà wọ́n láwọn ń sá lọ ni. Let's imagine ẹ kàn jókòó ẹ kàn figure out bí scene yẹn ṣe máa rí kíkan ra sọ díẹ̀ ń bẹ̀ kí yẹn kàn ra jókòó pé ká sketch ẹ̀ out báwo ló ṣe máa rí nígbà tí wọ́n dá mọ́tò wọn dúró tí wọ́n yìnbọn pàpàpàpàpàpà àwọn kìíní kejì tán kú a lè má lè sọ much nípa wọn but let's talk about kábíyèsí ọba Fátóbá tí wọ́n ń sáré lọ you can imagine bí Adékọ́kọ́ ṣe máa fò jáde lórí wọn fáò Adékọ́kọ́ fò dànù náà imagine bí ìrùkẹ̀rẹ̀ àti ọ̀pá àṣẹ ṣe máa ṣeré gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kábíyèsí no ẹ kàn jókòó kẹ́ ẹ wò ó dáadáa bí kábíyèsí á ṣe máa sáré lọ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ bóyá agbádá wọn máa fẹ́ tẹ̀lé wọn lẹ́yìn ni o àbọ̀ máa ká agbádá wọn mọ́ra tí wọ́n fi máa mú eré lọ just imagine bóyá bàtà páàmù ní kábíyèsí wọ̀ kú olé tó jẹ́ pé barefooted ló máa fi máa sá lọ tí wọ́n nílè dúró wọ páàmù yẹn tó bá yẹ pé kọ̀ọ̀kan ṣù ni wọ́n wọ̀ tí ẹsẹ̀ kan bá fò gbọ̀nà báyìí tẹ̀sẹ̀ kan fò gbọ̀nà báyìí kábíyèsí ò ní lè dúró mu glasses ojú ọba máa jábọ́ ọba ò ní lè pe akọ́dà tàbí àwọn ìlàrí là fi pé ìlàrí o ọba mi mú glass tó jábọ́ yẹn. kábíyèsí wá ń sá lọ láàrin igbó láàrin ìjù. now àwọn kábíyèsí tí wọ́n kú because mi mọ̀ bóyá ká sọ pé wọ́n wàjà àbí wọ́n kú ni torí àárín wọn gbà tí wọ́n lọ gbé wọn wọ́n jẹ́ gbé ọba tó yẹ pé wọ́n tún fi orí wọn gbá pọnpọ́n wọ́n fi orí òkú kábíyèsí gbá pọnpọ́n mọ́tò tán gbé wọn sí. ẹ kàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá báwo lẹ ṣe fíù ẹ̀yin ọba wọn lágbà tí ò kẹhùn sọ̀rọ̀ á padà kẹtàn sáré kábíyèsí ọba dáadáa yìí ọmọ 91 years ni wọ́n mo pè ní àádọ́rùn ní 90
ọgọ́rùn-ún ní 100 okay àádọ́rùn-ún ó lé kan 91 years kábíyèsí ajá tó lọ lílẹ̀kùn tó bọ̀ despite iye tí wọ́n ti máa san kábíyèsí ò lè dá dúró mọ́ bí wọ́n fọ́ bàbá nígi lẹ́sẹ̀ ni bí ebi ni bí ìjẹkújẹ ìmúkúmu tán fún kábíyèsí mu nínú gbó ni we can never tell so ẹ̀yin kábíyèsí ẹ̀yin orí adé ẹ má bínú sáà o àbí ẹ má bínú ni máa sọ ọba kan náà retired military officer ni wọ́n ọba olúkòrò of ìkòrò ní Kwara State ọba Aremu Cole was shot dead ní ààfin kábíyèsí náà ti lọ bá kábíyèsí o wọ́n pa kábíyèsí wọ́n gbé olórí lọ wọ́n tó ṣe àwọn kọ̀ọ̀kan láàfin wọ́n rù wọ́n lọ later wọ́n padà lọ fi òbítíbitì owó gba olórí àtàwọn tí wọ́n ṣà lọ ẹ̀ka kọ́kọ́ ti bí ìṣáná kíyèsí ogun àwọn tí wọ́n ṣà lọ yẹn pẹ̀lú olórí owó tí wọ́n gbà fún ìtúsílẹ̀ wọn kí ló tún máa fowó yẹn ṣe ẹ lè bá mi kọ sí comment section Tinubu ló wà lórí àpèrè báyìí and this continues ìgbà tí Buhari wà ń bẹ̀ aláyé ọmọ Gàmbàrí ló wà ń bẹ̀ Tinubu ti wà ń bẹ̀ why tí wọ́n tún jẹ́ èèyàn ọba gbé why tí wọ́n láyàláyà tí ọmọ Yorùbá I don't know bóyá of now o but Yorùbá wọn kọ́ 91 years of age ẹ̀yin bàbá yìí ẹ mọ̀ wípé ewé ló wà lára aṣu tá à ń bọ̀ wọ kankan tó tó ṣe bí òwe ẹ má bínú lórí péjì Yorùbáwùyí yìí mo láìkì òwe gan mo láìkì èdè mi lè pé mi tiẹ̀ mo mẹ́ni ipa o ṣùgbọ́n mo sọ náà tó máa sọ pé Yorùbáwùyí mo máa ń kọ́ òwe lórí iṣu ẹ lórí péjì ẹ àwọn òwe tí mi ò gbọ́ rí mo máa ń gbọ́ thank you mo dúpẹ́ lọ́wọ́ yín pé appreciate mi èmi náà appreciate yín ẹ̀yin kábíyèsí are you still waiting fún tọ́ọ̀nù ẹni tó kàn ẹ ti gbọ́n tí kábíyèsí yẹn sọ wípé wọ́n jí ìyálóde gbé wọ́n jí ìyálọ́jà gbé wọ́n gbé gbá wọ́n gbé àwo oko olóko of oko ọlọ́rọ̀ àfọ̀rà wọ́n gbé ìyálóde after aago 6 báyìí oníkálukú máa sá wọlé ni after aago 6 oníkálukú máa sá wọlé ni wọ́n ní ẹni tó bá wá àwọn ọ̀dọ́ tí wọ́n bọ́ ta tí wọ́n lọ ń jà fún wọn ní ìlú yẹn pé ẹyẹ jí àwọn èèyàn wa gbé wọ́n ní tó bá ti wá bọ́ ta against àwọn Fúlàní tó ń jiyàn gbé wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n tún wá mú wọn and they will be charged for murder charging apààyàn and they are on their own now the kábíyèsí are contributing money wọ́n contribute money 500,000 250,000 according to their class torí bàbá tẹ̀ ń wò yẹn second class ọba ni wọ́n o ọba dàda tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n gbé lórí ọ̀kadà yẹn second class ọba ní kábíyèsí yẹn o so they are now contributing 500,000 200,000 láti máa fún àwọn èèyàn láti máa lọ fèsì wọn now èmi kàn suggest ni o mi mọ bẹ́yìn tẹ́ ń wò mí ṣe máa fi torí àwọn kábíyèsí ti sá kúrò láàfin sìn kábíyèsí ṣé kábíyèsí ò mọ àwọn àbí kábíyèsí ọ̀fùwé ẹ̀ ìyẹn ti sá kúrò láàfin now instead tí ẹ̀yin ọba ìtẹ́fí contribute owó why tí ẹ̀ contribute ọ̀rọ̀ ẹnu kẹ́ ẹ bá Tinubu sọ̀rọ̀ why tẹ́ ẹ̀ contribute ọ̀rọ̀ ẹnu kẹ́ ẹ pé Àkànbí ọmọ olódò dẹ pé ẹ̀hún Àkànbí o how far how they go ó wà lórí oyè ó nira kókókókó báyìí tó bá kú òǹbẹ kí ló máa happen so why tẹ́ ẹ̀ pera yín pọ̀ ṣùgbọ́n ẹ̀ ń ṣe ìwọ ojú mi èmi ojú ẹ ìwọ ojú mi èmi ojú ẹ tẹ́lẹ̀ ni wọ́n ń gbé àwọn ọba pé àwọn ọba 4th class wọ́n ti upgrade wọ́n ti bọ́ sí 3rd class now wọ́n ti wọ yunifásitì báyìí kan graduate ló kù wọ́n ti ń gbé 2nd class ọba dàda tẹ́lẹ̀ tí wọ́n gbé ní Kogi state yẹn 2nd class ọba ni wọ́n
tó bá wá gbé second class ọba tán ẹ̀yin èèyàn mi ta ló kù tó máa gbé. Most kábíyèsí in Ìfẹ́lódùn now they now move down to Ìlọrin. Most of them from Ìfẹ́lódùn, from Igbona, they are now moving to Ìlọrin and Lagos State. Now moving to Ìlọrin is not my problem, but Mabuba àbí Mabuda Mabuda wọ́n ti dé sí Ìlọrin bọ́lẹ̀ máa mú fù sí. Ọba ọlọ́rọ̀ àfọ̀rà ọlọ́rọ̀ àmọ́lé ọmọ ojúgbélé oyangba ọkọ is now living in Lagos. Wọ́n ti kọ lẹ́tà sí kábíyèsí ọlọ́rà pé kábíyèsí ọlọ́rà o àwọn ń bọ̀ wá jí ẹgbẹ́ nígbà báyìí kábíyèsí bá jápa. Ọba sá kúrò láàfin tí wọ́n jẹ́ kó jíhùn gbé ni. Ìgbà tí kábíyèsí sá kúrò láàfin ẹ̀dùn àwọn aráàlú ńkọ́. Àwọn aráàlú ńkọ́ and we are still pretending bẹ́ẹ̀ ni pé ilẹ̀ Yorùbá tó kún bá ń jà nílùú ààfin kábíyèsí everybody máa ń sá lọ wọ́n á ní ẹnì ṣọ́lá àfin o ẹnì ṣọ́lá àfin o because wọ́n believe pé ibẹ̀ ni ó ti secure. Ibẹ̀ làwọn ládéládé àwọn olóògùn náà máa wà, àwọn jagunjagun tó máa defend ìlú wọ́n believe pé bẹ́ẹ̀ náà máa wà. Náà kábíyèsí ti sá kúrò láàfin, kábíyèsí ti kú sá kúrò láàfin, àwọn bá ń sá kúrò láàfin, àwọn aráàlú ń sá kúrò lóko. Ṣé bí ò ní fọ́ ojú wa báyìí? Ṣé bí ò ní fọ́ ojú wa? Ẹ̀yin tẹ́ ń sá lọ sí Ìlọrin ó parí. Mo ti sọ fẹ́yìn ọba, mo sọ fẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá, mo sọ fẹ́yìn olówó ilẹ̀ Yorùbá, mo sọ fún gbogbo ìtẹ́jẹ́ lẹ́kàn ilẹ̀ Yorùbá wípé àìsọ̀rọ̀ yín àgbáyé tí ò kẹrùn sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ kẹ́ padà kẹtàn sáré. Mo sọ fún yín pé ìyà tó ń jẹ mẹ̀kúnnù lọ́wọ́ ó wà ní jíìmù, ó ń gbé wéètì báyìí ni. Tó bá gbé wéètì tán tó yọ bicep tó yọ tricep ó ń bọ̀ wá bẹ̀yìn olówó náà. Ṣèbẹ́yìn ẹ̀yin ọba ẹ ti rí àbójú ojú oníkàdùkú ò ti máa jà báyìí tí ó ti ń kílẹ̀ sí gbogbo wa wípé Yorùbá land is no longer safe. Ṣùgbọ́n you are still pretending. Kò sí wàhálà. Ògún gbọ́. Kò sí wàhálà. Ẹ bá wa gbé kábíyèsí lọ sí hospital o. Ẹ bá wa gbé kábíyèsí ọba Jèmísì ẹ bá wa gbé wọn lọ sí hospital. Torí kò wù mí kí kankan nínú yín kú o. Àwa náà dẹ̀ ní síwájú yín lọ́lọ́run nítorí látorí kò dì. Ó wù mí kẹ́ live longer gbogbo ìdá jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá. Can live as long as Gowon kọ. Mo fẹ́ can live more longer than Gowon. Gowon nígbà tó wà lórí oyè. Now Gowon is begging, regretting ogun Biafra. Ó lóun òun regret pé òun jagun Biafra. Because nígbà yẹn àwọn fẹ́ fi hold unity Nigeria. 1960 kí náà jagun Biafra ẹ lè bá mi kọ yẹn sí comment section. But now ní 2025 yìí after many years Gowon is now saying he regretted. Níbi tí ẹ̀mí millions of Biafrans tó ti lọ ẹran ti pọ́yún inú kú o, àṣẹ ìdí kú o, ọmọ ọwọ́ kú o, ọmọ ìrìnsẹ̀ kú o, wọ́n pa aláboyún o. Ẹ sọ fún pé oyún ogun kò mọ arúgbó, kò mọ ọ̀dọ́, kò mọ ọkùnrin, kò mọ obìnrin. Láàrin ogun yẹn Gowon ṣèyàwó. Àbí ó ṣèyàwó àbí ó ṣèyàwó? Ó ṣèyàwó tó ṣe patí nígbà yẹn. Bọ́mọdé ò bá tàn ó máa bá àrọ́bá. Àrọ́bá là ń sọ èyí tó jẹ́ bàbá àtàn. Ọlọ́run wá mú Gowon ó mú ẹ̀mí ẹ̀ ó gùn dáadáa. Ìlú Gowon sì Gowon ò lè dé bẹ́ẹ̀ mọ́. Ebi Plateau àbí side Plateau ẹ̀kọ́ ni Gowon ni. Village ẹ̀ wọ́n ti fẹ́ pa wọ́n tán níbẹ̀. Ọlọ́run wá fi ẹ̀mí ẹ̀ lẹ̀. Mo fẹ́ kẹ́ ti gé ara ọ̀pọ̀tọ́ kẹ́ fi kọ́ ọgbọ́n
ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá Ọlọ́run fi ẹ̀mí Gowon kalẹ̀ you know why kó lè bá a rí ọjọ́ èní ni tó bá yẹ pé nígbà yẹn ó jẹ́ kó ní kálukú lọ́ ń lọ ẹ̀ ni àwọn aráàlú ẹ̀ wọ́n máa yìn dọ̀la ni wọn ò ní experience kú gbóná tó wọ́n experience nísìn ṣe ẹ̀ ń dúró de kó circulate dé ilẹ̀ Yorùbá ṣé nǹkan tẹ́ ń dúró dè ní èmi gbàdúrà kẹ́kú o mi kẹ́ ẹ pẹ́ bọ́lọ́hún ó ṣe gbalẹ̀ Yorùbá fún wa kó ṣojú yín èmi mọ̀ pé tí ilẹ̀ Yorùbá bá dúró lé ní gbàngàn èyí ọba wọn kọ́kọ́ máa bọ́ àtẹ́wọ́ máa jùrù kẹrẹ̀ àwọn kábíyèsí o kábíyèsí o ẹ bá máa jẹ ká mú wọn kí ni máa kọ́ bọ́ta tí ilẹ̀ Yorùbá bá dúró lé ní mo mọ̀ kọ́ńkọ́sù yìí bóyá máa gbẹ́nu sókè bí bàtà dọ́ọ̀lù ní adé yín yẹn ẹni kó máa yín sílẹ̀ àwọn ọmọ sídẹ̀mádé ẹni kó máa yín sí idẹ kò tẹ́ ẹ̀ nílò adé ṣáínà mọ́ àwọn adé gidi mo jẹ́rìí yín fàájì pọ̀ ẹ máa bọ́ ta ni àwọn kábíyèsí wa dé o àwọn olórí wa rè o mo jẹ́rìí yín ṣùgbọ́n kí lẹ̀ ń ṣe nísìn tí ọjọ́ yẹn máa fi wá sáyé tó bá tún wá dé pé ìdàkejì náà ni tẹ́mi ò gbàdúrà fún tó mú gbàdúrà kọ́lọ́ ńlá wa ni ohun mi náà kẹ́mi yín tún wà kẹ́tún rí bó ṣe máa lọ kẹ́mi yín wà ṣe bá ti upgrade sí wọ́n ti mọ́ sókè díẹ̀díẹ̀ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are coming across this page for the first time, I am the one and only Akalolu of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọ́ ọmọ lọ yolóyè tí ò pé méjì abẹni ọmọ tí ò ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tiwa á déwájú federal government tó bá sáyìn ni ẹ̀ ó máa déwájú Elédùmarè á kú bí 99 times yes torí èyàn kì í rọ́lọ́run lọ́fẹ̀ẹ́ mo tún sọ yìí mo tún dúró ná ẹ tó bá ní kí n má sọ mí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á jẹ́ kó máa gbẹnu wú kó máa gbàdí wúkọ́ kó máa gbẹnu yàgbẹ́ torí bó ṣe ń lọ yìí brown envelope ti yín lójó yín lójú ẹ lọ bí Gowon Ọlọ́run pa Gowon ṣe bó ṣe bẹ́ẹ̀ ti tẹ̀ ń jọ o Ọlọ́run ò pa nínú èpè nínú àdúrà àwọn ọmọ tó bá tún bí nílẹ̀ Plateau yẹn tó bá padà tún wà lọ́jọ́ ọ̀la tó bá padà ń gbọ́ ìtàn yẹn Gowon wà ní ó tún wà ní nínú èpè inú àdúrà wọ́n á máa fi kan ránṣẹ́ sí i ṣùgbọ́n àwọn Fúlàní tó rẹ́dí àti gbalẹ̀ nínú èpè nínú àdúrà wọ́n máa fi kan ránṣẹ́ sáwọn olórí wọn náà torí àwọn olórí wọn dìde fún wọn ẹ̀gọ́ nìyẹn o wọ́n dìde tán fún àwọn ìran wọn àwọn olórí wọn wọ́n dìde wọ́n ṣe gudugudu méje kódà wọ́n fi àyà 99 wọ́n fi support ẹ̀ nídìí láti make sure pé àwọn ọmọ àwọn ríbi tó máa dé sí àrìnkiri ìrìn òfò táwọn bàbá àwọn rìn wọnú igbó tó fi rìn dé Nàìjíríà tó pè ní Nàìjíríà lẹ́nìí àwọn bàbá wọn gbìyànjú látọrí Usman Dan Fodio wọ́n make sure pé wọ́n fìdí gúnlẹ̀ sáwọn ibì kọ̀ọ̀kan nílẹ̀ Haúsá wọ́n fi wọ́n gúnlẹ̀ títí tó fi lórí àwọn Buhari section tó wá fi lórí àwọn ọmọ wọn tí wọ́n ń bí lẹ́nìí gbogbo wọn sì múra ní pé àníṣe àwọn gbọ́dọ̀ ríbi dúró sí ẹni tó wà nílẹ̀ ńkọ́ wọ́n tó lòdì ò bá kú ojúde ò kí ń wu koríko gàtí sòsé tẹ́ni tó bá nílẹ̀ tí ò bá kú òkú lẹ̀lẹ̀ wọn ò lè rí lè bàbá ẹ̀ lò ojú rẹ̀ ìran rẹ̀ ojú rẹ̀ ìran rẹ̀ àwa tí àjọ wà ń bẹ̀ ni tó bá gbọ́ bàbá mi á ní à ń bẹ̀ nu obìnrin tí ó kọ̀kọ̀ obìnrin tí ó kọ̀kọ̀ tẹ́ bá ní àkíní kan à ń bẹ̀ nu àwa àti yín à ń bẹ̀ nu obìnrin tí ó kọ̀kọ̀ Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ìwọ tó bá wo ó fẹ́ sun sókè kí n ká lò báyìí kò dẹ̀ wo sóò kò dẹ̀ sun sókè láì subscribe sí YouTube channel kí n ká lò báyìí kò dẹ̀ wo sóò kò dẹ̀ má tẹ̀ thumb up kí n ká lò báyìí kò dẹ̀ wo sóò yìí kò dẹ̀ má kọ nǹkan tí ọkàn tiẹ̀ rí sí sóò yìí ṣó mú yes àbó mú no opinion tí n ká bá kọ sí comment section tí n bá bínú ọmọ sípá ká lò máa ń bínú jù
yẹ má bínú ẹ̀yin náà ó yẹ kẹ́ tán pop sórí show yìí ẹ bá mi share fún gbogbo àwọn èèyàn kó dọ́dọ̀ àwọn ọba pé mo sọ pé à ń bẹ́ẹ̀ nu o obìnrin tí ó kọ̀kọ̀ see you on my next show I love you bye bye.